Àdìsá gbọ́ mi. Ṣé mo pé gbogbo ọkùnrin tó ń bẹ lóde òní ni ó jẹ́ wípé ènìyàn lè ẹ̀ mọ̀dọ̀ kàlámù abọ́kùnrin kọ́. Kéèsì wa máa wò ó. Lóòótọ́ ni àwọn Yorùbá ní èèyàn kan ni ó parí ládó tó fi pe gbogbo ará adó lápárí. Àmọ́ kí ẹ lọ ata, kí ẹ ṣá tàbí kí ẹ gun ìwà ta ò yí padà o. Kò sí ohun tó yí padà nínú ìwà ẹ̀yin ọkùnrin. Pàápàá jùlọ ẹ̀yin ọkùnrin tó wà ní sàlùdù yìí. Irọ́ yín ti pọ̀ jù. Ẹ̀yin ni atúrọ́ tàbí èlò. Ẹ̀yin tó jẹ́ wípé awákúmárì tó nọsẹ̀ sí kànga. Ọkùnrin á jẹni lẹ́sẹ̀ tán. Wọ́n á tún bá ní fàtẹ́gùn sí. Ẹ̀yin ọkùnrin yìí gan náà ni apanimáyọ̀dà. Ẹ̀yin ọkùnrin yìí ló jẹ́ wípé pèrè lọ́wọ́. Ẹ̀yin ẹ̀rí nǹkan tẹ̀ ń wá tán. Ẹ dọ̀kọ̀ sígbà olúwa rẹ̀ ni. Ẹ wá sọ ní di èpo ọ̀sán nígbà tí ẹ mu àdùn inú rẹ̀ tán. Fẹ́ ó jù nù abọ́kùnrin kan ọkùnrin. Ẹni tó bá rí yín tí ò bá sọ sóbíà ní òdòlúwa rẹ̀ pa. Hello, my people. You are welcome to my channel, Agbawabura Biewe Oshiori. If this is your first time watching, kindly like, share, comment, and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. ẹja ní dàrú gidigba lálẹ́ odò ọmọdé òní ní dàgbà lọ́la àgbà wàá búra bẹ́ẹ̀ yóò bá ṣe ọ rí ọmọdé ní ká fohùn gbogbo fún ẹ pàdé Káyọ̀dé Àjàó tí gbogbo yín mọ̀ sí àròyé ọba lórí ètò àgbà wàá búra. Aláya nílé ní yín ni àbí aláya lọ́nà? Àpọ́n ni mí o, wọn ò kúkú láya síbì kan, kò sí níwájú kò sí lẹ́yìn. Àwọn àgbà sì bọ̀ wọ́n ní bọ́mọdé bá tó lọ́kọ alọ́kọ, bọ́mọdé bá tó ládàá ládàá. Ìdí ẹ̀ gan ni ohun tí mo fi wá rí i pé àkókò ti tó láti dá láya lọ́ọ̀dẹ̀. Ṣé kì í ṣe wípé ṣé mo pé èèyàn ọkùnrin tẹ̀ ń bẹnu àbáwá ẹ̀? Ṣé mo pé ohun tẹ́ ẹ kúndùn láti mọ̀ sí ni kí ẹ mú forí obìnrin méjì mẹ́ta gbára wọn? Ọ̀pọ̀lọpọ̀ yín atúrọ́sọ àbí èlùbọ́ tó jẹ́ wípé irú ẹnu yín ó pọ̀ rẹpẹtẹ. Ẹ gbọ́ mi o, Àdìsá. Kọ̀lọ̀kọ̀lọ̀ tó ń bẹ́bí ẹ̀ṣọ́ rẹ̀. Ṣé mọ̀ pé irọ́ ń parọ́ fúnra ni? Ohun tí ẹ̀ ń sọ ó fẹ́ máa jọ irọ́ létí mi. Lóòótọ́ mo fẹ́ràn wípé o kò gbéra rẹ̀ ga, o kò hùwà alákadá. Mo fẹ́ràn rí i pé o sọ fún mi wípé ọmọ kò làkòṣàgbé ni ọ́, léyìí tí ń ṣe òtítọ́ ọ̀rọ̀. Inú mi sì dùn pé ìwà ìrẹ̀lẹ̀ ló fi sọ dípò alákọ̀rí tó wálẹ̀ tó jẹ́ wípé ìwé ìgbéraga lòún gbé wọ̀. Àdìsá gbọ́ mi. Ṣé mo pé gbogbo ọkùnrin tó ń bẹ lóde òní ni ó jẹ́ wípé ènìyàn lè ẹ̀ mọ̀dọ̀ kàlámù abọ́kùnrin kọ́. Kéèsì wa máa wò ó. Lóòótọ́ ni àwọn Yorùbá ní èèyàn kan ni ó parí ládó tó fi pe gbogbo ará adó lápárí. Àmọ́ kí ẹ lọ ata, kí ẹ ṣá tàbí kí ẹ gun ìwà ta ò yí padà o. Kò sí ohun tó yí padà nínú ìwà ẹ̀yin ọkùnrin. Pàápàá jùlọ ẹ̀yin ọkùnrin tó wà ní sàlùdù yìí. Irọ́ yín ti pọ̀ jù. Ẹ̀yin ni atúrọ́ tàbí èlò. Ẹ̀yin tó jẹ́ wípé awákúmárì tó nọsẹ̀ sí kànga. Ọkùnrin á jẹni lẹ́sẹ̀ tán. Wọ́n á tún bá ní fàtẹ́gùn sí. Ẹ̀yin ọkùnrin yìí gan náà ni apanimáyọ̀dà. Ẹ̀yin ọkùnrin yìí ló jẹ́ wípé pèrè lọ́wọ́. Ẹ̀yin ẹ̀rí nǹkan tẹ̀ ń wá tán. Ẹ dọ̀kọ̀ sígbà olúwa rẹ̀ ni. Ẹ wá sọ ní di èpo ọ̀sán nígbà tí ẹ mu àdùn inú rẹ̀ tán. Fẹ́ ó jù nù abọ́kùnrin kan ọkùnrin. Ẹni tó bá rí yín tí ò bá sọ sóbíà ní òdòlúwa rẹ̀ pa. Òótọ́ ló kúkú sọ, nítorí pé láti ilẹ̀ yìí tó fi dókè òkun páàkì lọ́kùnrin rí. Ẹni tó bá bọ̀ tó lóun ò kí ń parọ́, ẹ bá mi sọ fún pé irọ́ ló tún pa lọ́wọ́lọ́wọ́, nítorí kò sẹ́ni tá a sin àbíyá rẹ̀ tí ò ní rùn. Ṣùgbọ́n wọn ò lè parọ́ fún ọ, nítorí wípé jẹ́ ká ti bìkan wò, gbígbóná kan ò ní tan ọwọ́, àìgbóná kan ò ní tan ètè. Tọ́rọ̀ bá wá pọ̀ lápọ̀jù
ó ṣeéṣe ká má fàkó mọ́ òkun bẹ̀yọ. ìdí ẹ̀ gan-an tí mo fi ní tán láàrin ajé ní mú ní pẹ́kọ̀rọ̀ òkú tí ẹni tí ó kú táàrí ìhòhò rẹ̀ ìwọ̀nba là á fara pamọ́ fún. ìdí ẹ̀ gan-an tí mo kúkú ṣe sọ bí mo ṣe jẹ́ nínú àbá yìí n ò jẹ́ tán. ọ̀rọ̀ yín yé mi Àdìsá, ọ̀rọ̀ rẹ yé mi lọ́pọ̀lọpọ̀. àwọn ohun òfẹ́ kọ̀rọ̀ tó wà lẹ́yìn dàbí ọ̀rọ̀ ọdẹ àfàdápakún, ikún lọ àdá sọnù, ẹni tó nílé tún fi ara pa yànnàyànnà. ìdí tí mo sì ń dábọ̀ ọ̀rọ̀ inú o torí ń déwájú ń dẹjọ́ ń dẹ̀yìn ó sì ń dasọ tó dá ọ lójú pé ohun tó ń sọ òtítọ́ ọ̀rọ̀ ni ó sì ń wá láti inú òkun rẹ. bó kúkú ṣe rí ló ṣe sọ́hùn n ò jẹ́ tán. ó dáa, mo fẹ́ kó o ṣàkíyèsí nǹkan kan. kí ni Yorùbá ń pè ní ìfẹ́? kí ni àwọn baba wa ń pè ní ìfẹ́? ìfẹ́ jẹ́ ọkàn ọyọ kan tó ń gbé ara méjì rìn. tí olólùfẹ́ méjì bá wà tí wọ́n fẹ́ jọ gbé gẹ́gẹ́ bíi ti lọ́kọ-láya, wọ́n ní láti sọ̀rí ara wọn, nítorí pé ìfẹ́ tá a bá ní síra wa tí ò mọ́ ọ̀rẹ́ ṣíṣe dání, irúfẹ́ bẹ́ẹ̀ kì í nígbẹ̀yìn àtàtà. ọ̀rọ̀ yín yé mi dáradára, kódà ó yé mi tìbí tí ẹ̀rù kọ́ dé lọ. àmọ́ ojú tẹrí yìí ò ṣe fi mọ̀ wẹ̀dà, ẹnu òpùrọ́ tẹ̀sí ń rìn kì í ṣẹ̀jẹ̀. bí ẹ bá ń parọ́ kí wọ́n lè mọ̀, àmọ́ ohun tí mo mọ̀ tó dá mi lójú ni pé ẹnu yín ti ń dùn bíi pé ẹ láfara òyìn lẹ́ẹ̀kẹ́. ẹ gbọ́ mi o Àdìsá, lóòótọ́ ni wípé ọkùnrin tó lè ṣe adé orí tèmi ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin tó rẹwà, tó ní iṣẹ́ gidi lọ́wọ́, tó lè fi tọ́jú àwọ̀ mi sórí lólóbi ti àwọ̀ òyìnbó yìí. ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin tí ó gbó lẹ́nu, tí ẹnu rẹ̀ gbó káká. ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin tí ó ní ìgboyà, tí ó lè kọjú ohunkóhun nítorí akíkanjú obìnrin ni mí. ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin tó jẹ́ wípé ó máa mọ bí wọ́n sì lè máa kẹ́ mi lójú, tí ó mọ kẹ́ mi nímú. má gbàgbé pé ọmọ ọlá ni mí. bẹ́ẹ̀ ni ẹni tó bá sì fẹ́ fẹ́ ọmọ ọlá ó gbọ́dọ̀ jẹ́ akíkanjú, èyí tí ó mú iṣẹ́ lókùnkúndùn, tí ó sì ń rí owó dáradára láti lè fi ṣe ìtọ́jú ẹwà ara mi kí ẹwà mi má bàa sá lẹ́yìn tí mo bá wọlé ọkọ. tí n bá tiẹ̀ wá sọ wípé mo fẹ́ gbà fún gbogbo ohun tí mo kà sílẹ̀, èwo gan-an ló ní nínú rẹ̀? ìwà nìkẹ́ bá a ṣe ń bí nínú. lákọ̀ọ́kọ́ náà ohùn mi dùn, ọ̀rọ̀ mi dùn gbọ́ létí, ṣùgbọ́n mo fẹ́ kó o mọ̀ pé ìwọ gangan ni oyin tí ń bẹ nínú ohùn mi táráyé fi ń pè mí lálóyin lóhùn. ìwọ ni ẹwà tí ń bẹ lágọ̀ọ́ ara mi táwọn èèyàn fi ń pè mí lálẹ́wà mọ́sàgbèrè. ó wá rí bí ẹni tówó nínú ìfẹ́, ìgbìyànjú ló ṣe pàtàkì, nítorí pé táyà bá béèrè ẹgbẹ̀lẹ́gbẹ̀ méjì tó o bá rọ̀kàn àgọ̀ fún, tí ìfẹ́ àtàtà bá wà ń bẹ, ohun tó wà lẹ̀ tó pin. èmi ní òkúkú ń sọ̀lẹ̀, mo sì ń gbìyànjú agbára mi, ṣùgbọ́n lè ṣẹbọ lè sóògùn, bá a ṣe wáyé páàrí láàrin. ìdí ẹ̀ ló jẹ́ wá sọ pé tá a bá méwúrẹ́ dúdú tá a fi bọfá, tá a mágùtàn bọ̀lọ̀jọ̀ tá a fi bọ̀pẹ̀lẹ̀, ọ̀pẹ̀lẹ̀ là ń ṣàyẹ́sí fún, orí ẹni òkúkú gbẹbọ bẹ́ẹ̀ ni ò sì gbèrú. ìdí ẹ̀ gan-an tí wọ́n ṣe ní kí ká mọ wò ó bọ̀, nítorí pé mọ́jì ń bá ń bẹ̀ wọ́n àti ń bí lọ́ọ́ bá mi, àwọn méjèèjì náà ní ohun tán gbójúlé. ó kílé bọ́ńpà ló tó ṣọ̀rẹ́ ẹ̀gúsí kan bó tiẹ̀ rí lónìí mú. àgbọ̀nsalẹ̀ ló ní họ́wùhọ́wù, àwọn ló ní kí n la Àdìsá ẹlẹ́nu dídùn, Ọpẹ́yẹmí ẹlẹ́nu dídùn, Àdìsá àgbà ọpọlọ. Aládìsá ìwà nìkẹ́ ìyá mi. aṣiwèrè àti ọlọ́pọlọ tó máa sọ wípé ohun tí ó sọ yìí òun ò ní gbọ́, àbí kóun tí ò fún wọn ní àǹfààní láti wò pé irú ọmọ wo ni bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀rù bà mí, Àdìsá àyà mi ń já,
mo pé ní ọrún tí mò ń kọjá lọ ní àbá olóko méjì mo gbọ́ tí Àbíkẹ́ àti Àjọkẹ́ tí wọ́n jọ ń takùrọ̀sọ kí sì ṣe pé wọ́n takùrọ̀sọ nìkan o wọ́n fi ẹ̀ṣẹ́ wọ́n fi ọ̀rọ̀ sọ òkú ọ̀rọ̀ síra wọn wọ́n nítorí Àdìsá ọmọ olóko kòkó ni wọ́n ṣe ń jà gbogbo wọn ni wọ́n fẹ́ fi ọṣà dí orí èmi ò wá mẹni tó lájọsọ ọ̀rọ̀ tí nínú wọn o àmọ́ ohun tí mo mọ̀ ni wípé ìjà náà le gidi gan kódà mo fẹ́ lè sọ wípé ẹ̀rù bà mí kí n má parọ́ àmọ́ òun ò tiẹ̀ mọ̀ pé wọ́n ló ń pè báwọn mo sàn gbọ́ Àdìsá ọmọ olóko kòkó Àdìsá ọmọ olóko kòkó Àdìsá ọmọ gbá ọmọ àwo wọ́n sì ń bára wọn jà tí wọ́n ń sọ̀rọ̀ gidi síra wọn wọ́n fẹ́ lè lura wọn kí wọ́n jára wọn sípò mo sì ń bú wọn èmi àtọ̀rẹ́ ẹ̀ ní Àṣàbí mo ti sọ wá Àṣàbí pé sáwọn eléyìí ṣé wọn ò nírònú ni wọ́n sì máa jà nítorí ọkùnrin Àdìsá ara ń fún mi kí ló ń ṣẹlẹ̀. ìwà nìkẹ́ àwọn àgbà bọ̀ wọ́n ní wàhálà tí ọlọ́gbọ́n ò sí àbí ìdààmú tí ọlọ́gbọ́n ò sí á ṣe èrè èèyàn ní ó dálẹ̀ wọ́n wá ní kí ohun tó wu ni ó jáde ohun tó dá ń yọjú tó bá dáa tí ò bá wù yàn kọ́ ìdí ẹ̀nu ọ̀pọ̀ èèyàn ni ó fẹ́ bá ọ̀jọ̀gbọ́n ṣe ọ̀pọ̀ èèyàn ni ó wù kó daya lọ́ọ̀dẹ̀ ọlọ́gbọ́n ni ó wù kó di aya lọ́ọ̀dẹ̀ akíkanjú ṣùgbọ́n gbogbo èèyàn ló fẹ́ bẹ́ẹ̀ kọ́ ló fẹ́ gbogbo èèyàn ìdí ẹ̀ gan ni èmi wá ti wá rí i pé igi pọ̀ nígbó ká tó fi ọmọ gbẹ́gbẹ̀dù ìlẹ̀kẹ̀ pọ̀ látẹ̀ kí Ṣàngó tó yan oníkele òòṣà òkè lóyìn mi Àdìsá kí n wá sọkọ̀ wà nìkẹ́ ẹ̀ òkùnkùn jẹ́ ká fáwọn tí ń ṣàgbàjálẹ̀ káwọn ọmọ ọba ti wọ́n lọ. iyùn ni pé kí n mọ̀ wariwo ọjà ẹni mo fẹ́ bá nájà ni kí n dojú kọ. mo sì rí gẹ́lẹ́ nù. ó dá o Àdìsá tí n bá wá ní mo fẹ́ ṣe fàárì pé mo fẹ́ sọ pé n ò ní gbà fún ìní ló dá lára. ìwà nìkẹ́ mo ti sọ síwájú wípé ìyànjú làgbẹ̀ ń gbìn òòṣà òkè ní kúkú ní mùsùlùmí ṣùgbọ́n o iṣu ta iṣu ọ̀ta ọ̀kọ̀ọ̀kan là á wà lébi ìwà nìkẹ́ ò ní lóko èèyàn lọ́rùn. bí owó ní tó kó èèyàn ń bẹ. nítorí wípé nǹkan tó wù ni kò ṣàgbà wọn tó dára wọ́n sì ní wọn ò fẹ́ ó tún ṣàgbà mo gùn mo bò òòṣà òkè ohun tó wù mí kó mọ́ pa mí ohun tí ó pa mí kó òòṣà òkè ó má jẹ́ ó wù mí. ìwà nìkẹ́ mo bẹ̀ ọ́ kó o dákun kó o dábọ̀ kó o fi yè dénú kó o má fi mí sínú ìṣòro ayérayé. bí ká má parọ́ Àdìsá rẹwà lọ́kùnrin dúdú rẹ̀ ń dọ́gbìnrin bíi ti yáyan ṣáláńgá tọrọ ẹ̀rẹ̀kẹ́ rẹ̀ kò ṣeé múrajà lọ́jà àmọ́ ó bu ẹwà kún ẹwà rẹ̀ èjì ẹnu rẹ̀ ó jẹ́ ohun tó mú ẹwà kún. Àdìsá ó sọ̀rọ̀ ẹwà lọ́kùnrin ó kàn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ tó dàbí lójú ni pé Àdìsá rẹwà ẹwà rẹ̀ sì ń dà mí lọ́rùn kì í ṣe pé èmi náà ò nífẹ̀ẹ́ rẹ̀ o kì í ṣe pé ẹwà rẹ̀ ò wù mí àmọ́ mo ní í ṣe bí obìnrin tí mo ń ṣe èmi náà sì mo fojú ẹ̀gbẹ́ kan wọ̀ bó bá ń kọjá lábàá wa nígbà náà lọ mo máa fojú ẹ̀gbẹ́ kan wọ̀ ọ́ dáadáa. Àdìsá ó rẹwà lọ́kùnrin adúmáradán eyín mẹ́nugún eyín fìṣòwò olójú wáṣewáṣe elétí ìfìfẹ́ hàn mọ́ ìfẹ́ gbèmíjú adọ́gbadélẹ̀ bí ilẹ̀kùn Àdìsá ò rékè lẹ́wọ̀ Àdìsá tó wẹ̀ lódò kí gbogbo ọlọ́mọge yọwọ́ ẹsẹ̀ tán pé tèmi ni ó mú tèmi ni ó gbà báyìí bẹ́ẹ̀ yóò jáyẹ bẹ́lẹ̀ yóò jọkọ̀ bó bá jálè ni kò sóhun tó burú níbẹ̀
ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti máa ń wò pé tí a bá gbálé tí a bá gbàtà ohun tó dá mi lójú ni wípé àtàn là ń darí ilẹ̀ sí. Bẹ́ẹ̀ ohun tí mo sì mọ̀ ni pé tí ọkọ̀ bá lọ sókun tí ọkàn sì tún rodò ó dá mi lójú pé èbúté lọkọ̀ agúnlẹ̀ sí. Tí n bá ní bẹ́ẹ̀ wọn ò gbà fádé sí wọ́n ní wọn ò gbà fádé bí òkú ọ̀dẹ̀dẹ̀ ọkùnrin kan náà ni wọ́n padà fi kalẹ̀ sí. Tí ìbá ń ṣe wípé bàbá mi ń bẹ níkàlẹ̀ bá sọ pé ẹ máa bá dìsà relé. Tí ìbá ṣe wípé ojú ń tì mí fún àwọn bàbá mi kí bàbá mi ó mọ̀ sọ pé mo ráwọn ń jókòó kó má bàa máa jọta fojúdi pásọ kí kádìsá kò fi wá lè wà lákàlẹ̀ yìí. Àdìsá pé kì í ṣe fún nǹkan mi ṣe má má gbé ìwà mi ni kí ẹ ṣe áyàn. ìwà ni kẹ́ mi ẹ ṣé mo dúpẹ́ gẹ́gẹ́ bó ṣe rí lọ́kàn tẹ̀ ló kúkú rí lọ́kàn. Ó túmọ̀ sí pé pẹ̀kí kò pẹ̀kí àkóra wa ni. Mo ti sọ síwájú pé ọlọ́gbọ́n ní òṣòro ọlọ́gbọ́n ọ̀mọ̀ràn ní òṣòro ara wọn. Òòrè mi Ọpẹ́yẹmí Àdìsá mo lẹ́wà lóòótọ́ ṣùgbọ́n ọjà mi wà mọ́ ságbèrè wọn ó sì sọ lójú kòkòrò ẹ̀dá gẹ́gẹ́ bó ṣe jẹ́ lọ́dọ̀ tiẹ̀ náà. Ìdí ẹ̀ kan nu tó jẹ́ kí n wá sọ pé pẹpẹ ló yẹlé arẹwà yìí máa yẹ mí òréré ojú ta ló tó kó tó sọ pé kò yẹ mí ìwà nìkẹ́ arẹwà yìí máa yẹ mí gan atẹ́rìgbà ló yẹ dẹ̀dẹ̀ bèbè ló yẹ bá dé àràn òréré ojú ta ló tó kó tó sọ pé kò yẹ mí eléjìgbàlẹ̀kẹ̀ arẹwà yìí máa yẹ mí gan ó ṣe pọ̀ mo nífẹ̀ẹ́ rẹ tọkàntọkàn. Ṣé lóòótọ́ Bẹ́ẹ̀ ni aya mi. inú mi dùn ara mi sì yá gágá. Mo fẹ́ lè sọ wípé ó kún lólórí omi ọ̀sà ní olórí odò Ọpẹ́yẹmí Àdìsá ní olórí gbogbo ọkùnrin tí ń bẹ nínú àbá wa yìí. Àdìsá ọkí ló rẹwà jù láàrin èyí nínú igbó ìmí ló rẹwà jù nínú ìjọ afàyàfà ọ̀pọ̀lọpọ̀ ẹranko ní ń bẹ nínú igbó ká tó fi kìnìún sí lórí ẹranko. Àdìsá èmi náà fẹ́ràn rẹ ó jọ pé bàbá mi ti ọmọlá ó fi bí o ìwà nìkẹ́ àlọ́mọlá ó fi bí o wà owó ìfẹ́ tó dà wá pọ̀ yìí ọmọlá ó fi bí iṣẹ́ mo ṣe bó ti tán o ṣe mo ṣe bó ti tán wá ìgbà tí mo rí ìwà nìkẹ́ ni mo tó mọ̀ pórí dá mi sí ó ṣe pọ̀ àyà mi. ẹ ṣeun inú mi dùn ara mi yá gágá ọkàn mi mẹ́ni bí ọkàn mi ìdùnnú mi bílé bá wá ń jó bólè bá ń jà èmi tìrẹ ní lọ́jọ́kọjọ́ èmi tìrẹ ní ìgbàkúùgbà Ọpẹ́yẹmí mi Àdìsá ayọ̀ gbogbo obìnrin tí ń bẹ lábàá wa Àdìsá bó tilẹ̀ jẹ́ pé mo má rò wípé mi ò ní fẹ́ arẹwà lọ́kọ nítorí pé owó tèmi pọ̀ ju tó kò rè sí lọ wọn náà ọmọ mẹ́ta nìyá rè síbí ìkan dóko jájá lọ ìkan burú jàjẹ lọ ìkẹta lọ́pẹ̀ ní ọmọ àjòwú yọkọ lẹ́nu ìní gangan ní ọmọ àjòwú yọkọ lẹ́nu nítorí pé owó jíjẹ mi lágbára gan n ò ní fẹ́ràn kí n rí ọ pẹ̀lú obìnrin ara mi a sì mú gbóná torí tí mo bá ti nífẹ̀ẹ́ rẹ tán n ò ní fẹ́ kí obìnrin kankan súnmọ́ lábẹ́ bó ti hùn kó rí n ò ní pín olólùfẹ́ mi pẹ̀lú nìkan. Àdìsá ò ṣeun mo dúpẹ́ Ọpẹ́yẹmí Àdìsá ni màá bá lọ. ó ṣèpọ̀ àyà mi
mo wá ń ṣèlérí fún ọ lónìí wípé ojú kan làdá ní tó bá ti lójú méjì ó ti ìjà sí ìkéèyàn ni àtúmọ̀ ọ̀pá ni mo wá fi ń dá ọ lójú pé èkùrọ́ òun lálábàákú ẹ̀wà bílé ń jó bíjì ń jà bá fẹ́fẹ́ ń fẹ́ bójú òun rọ tí ẹni máa ṣe. bó ṣe ń ṣe iṣu ọ̀bẹ lóye bó ṣe ń ṣọkọ ìyàwó rẹ̀ ní ẹbí bó ṣe ń ṣe mí ọpẹ́yẹmí ní ẹbí lérè aládìsá mi tìrẹ lèmi ó sì mọ̀ pé. ẹ bá ń fún wọn ní àtẹ́wọ́ ẹ bá ń fún wọn ní àtẹ́wọ́ ẹ bá ń fún wọn ní àtẹ́wọ́. o lè fi èdè abínibí rẹ èdè Yorùbá pọ́nbélé láì ní àbùlà kankan o lè fi bóbìn sọ̀rọ̀ kó sì gbà. ìwọ ọlọ́mọbìnrin náà ṣé wọ́n ti fèdè Yorùbá èdè abínibí wa ṣé wọ́n ti fi bọ́ ọ sọ̀rọ̀ ọ̀fẹ́ rí bí wọ́n bá tiẹ̀ fi bọ́ ọ sọ̀rọ̀ ọ̀fẹ́ bó o ní ṣe máa ń rí ṣé wọ́n. pé nínú èdè Yorùbá iṣẹ́ tí orin ń kó kò ní òpin tá a lè kà tán tá a bá ń sọ̀rọ̀ nípa orin ẹ rí i pé wọ́n ń fi orin wọ́n fi ń ṣe ìkìlọ̀ fún yàn bẹ́ẹ̀ni wọ́n ń fi orin wọ́n fi ń yíyàn wọ́n ń fi orin wọ́n fi ń kan èèyàn lábùkù wọ́n ń lo orin láti bá ènìyàn wí bẹ́ẹ̀ni kódà a ń lo orin láti fi èròǹgbà wa hàn yálà èrò tó dùn tàbí èrò tó korò nínú ìtàkùrọ̀sọ àwọn méjèèjì tó dá lórí àfẹ́ni àfẹ́ni ẹ rí i pé àwọn méjèèjì ló ṣe àmúlò òwe àwọn méjèèjì ló ṣe àmúlò lílo orin bẹ́ẹ̀ni ìyá ọmọ mi Abẹ́bẹ́lúbẹyẹ náà orin wà bó ṣe wà yẹn orin ọ̀tẹ̀ orin òwe ó kún ẹnu ẹ̀ ìyá ẹ̀ ló fi jọ. nínú àgbékalẹ̀ àwọn méjèèjì tí a ò bá ní parọ́ wọ́n gbìyànjú nínú bí wọ́n ṣe fọ èdè wọn jáde. nígbà tó dé ìpele kan ẹni tí òye ọ̀rọ̀ ò bá yé á rò pé bóyá wọ́n kàn ń sọ̀rọ̀ ni òye ò lè yé torí pé nígbà tó dé ibì kan mo rí pé àwọn gbólóhùn wọn ó ń lọ débi pé ẹni tí ò bá ní òye Yorùbá kò lè mọ tí wọ́n ń sọ. bẹ́ẹ̀ni. dàbí pé nínú àṣà Yorùbá eléyìí gan pẹ̀lú tí àwọn àgbà àtijọ́ máa ń wò tí wọ́n bá fẹ́ fi ọmọ fọ́kọ ẹ má jẹ́ ká tanra wa jẹ. bẹ́ẹ̀ni bàbá. torí wọ́n ń fẹ́ ọkọ ọmọ tó jẹ́ pé ó dáńtọ́ ní èdè Yorùbá tí kò ní máa játọ́ tó bá ń sọ̀rọ̀ kódà wọn a máa fi bú obìnrin tó bá lọ gbé ọkọ tí ò dángájá nínú èdè wa wọn á ní ṣe ọmọ ilẹ̀ ló dẹ̀ gbé wọ́ ojú ọmọ yẹn náà ni wọ́n ṣe máa láálé ẹ̀ pé àá ṣé ọmọ abúlé ìdẹ́niwọ́ báyìí ṣùgbọ́n nínú ọ̀rọ̀ wọn ẹ̀ rí i pé ọ̀rọ̀ wọn ó ń yéra ọkọ ó ń yé ìyàwó náà ó ń yé bó tilẹ̀ jẹ́ mo sọ àlàyé ọ̀rọ̀ kan níbì kan láìpẹ́ yìí pé ọkùnrin tí ó bá jèrè obìnrin nínú ìtàkùrọ̀sọ ìfẹ́ yàtọ̀ sí pé o gbọ́ èdè o gbọ́dọ̀ lè rojọ́ bí ẹyẹ ìbákà débi pé tó o bá ń sọ ọ̀rọ̀ o ò gbọ́dọ̀ gba obìnrin ẹ láàyè láti sọ̀rọ̀ púpọ̀ tó o bá ti fi àyè gba obìnrin yẹn tó bá ti sọ̀rọ̀ púpọ̀ gbogbo ibi tó o kù sí ló máa rí kódà bó bá fẹ́ gbà nígbà tó bá ti ráàyè fi ọ̀rọ̀ wọnú ẹ kò ní gbà mọ́ tó bá jẹ́ orin ìfẹ́ ló máa kọ tètè dábòlẹ̀ kó máa jẹ́ ṣíṣẹ̀ tẹ̀lé tó bá jẹ́ ewì ló máa ké tètè ké fún kó máa léra wọn bá tó bá jẹ́ àṣàyàn ọ̀rọ̀ ló lè lò ó ẹ̀rí ní ayé àtijọ́ náà bí a ṣe ń sọ yìí lóòótọ́ àwọn àgbà àtijọ́ wọn máa ń ṣèwádìí ṣùgbọ́n ní tó bá wo etí àwọn obìnrin ó ní wọ́n ń ṣe àmúlò rẹ̀
bẹ́ẹ̀ ni bàbá mi. ẹ rí i pé láyé àtijọ́ tó bá dé ìpele kan ọkùnrin míì wọn á mọ̀ọ́mọ̀ lọ wáyàwó fún ni ní tipátipá ẹ sábà wá ẹ wá pọ̀ǹtọ̀ kan fún un torí pé wọ́n ti rí i pé kò dáńtọ́ iṣu ẹ ti gọ̀ lórí iná. torí náà wọ́n gbìyànjú ṣùgbọ́n nínú àgbékalẹ̀ wọn kí wọ́n ó túbọ̀ fi àwọn ọ̀rọ̀ tó kí pápá ọkọ tó fẹ́ ìyàwó ó gbọ́dọ̀ ní àwọn ọ̀rọ̀ pé tí ìyàwó gan bá ń gbọ́ orí ẹ̀ yàtọ̀ sí pé ẹ wà yàtọ̀ sí pé ọmọ olówó ni mí ẹ rí i pé láyé ìgbà kan tó bá fẹ́ lọ dojú bo obìnrin tó fẹ́ bá sọ̀rọ̀ wàá kọ́kọ́ lọ wò pé bóun mo ṣe wọ́n gá kọ́kọ́ ṣe ìdánrawò nú ilé náà torí ò tí ì mọ ibi tó ń lọ báwo mo ṣe fẹ́ gbé kalẹ̀ ọkùnrin tó dẹ̀ máa fẹ́ irú abẹbẹlúbẹ yìí ó gbọ́dọ̀ ní àyà gbogbo àwọn tí àwọn bàbá yẹn náà ń lò mo nígbà yẹn tí wọ́n bá rí i pé ọmọ kan ó dàbẹ̀ pé ó fẹ́ tutù wọ́n á sọ fún un pé ṣẹ́rù ń bá ẹni wọ́n bá ti mọ̀ pé ó lójo wọ́n á ṣe oògùn làyà fún tó jẹ́ pé tó bá débi tó ń lọ báyìí ọkàn àdì ọ̀rọ̀ á máa jáde ni. ṣé wọn náà gbójúgbóyà ó gbónu àbí ẹ pàdé mi Àgbàwábúra lórí ètò lálẹ́ òní ẹ jájọ pàdé pọ̀ ní ojú òpó TikTok ní déédéé aago 9 alẹ́ alaalẹ́ ńlá láǹfààní àti máa pàdé bí wọ́n bá láyà tó gbangba sùn lọ́yẹ́ ẹ ń bá láyà la pè é ọlọ́mọkùnrin àtọlọ́mọbìnrin ẹ jájọ pàdé ẹ wá figagbága lórí ètò ìwọ lè sọ èdè abínibí rẹ kọ́yọ̀ gẹ̀rẹ̀ lẹ́nu ẹ ìwọ náà lè sọ èdè abínibí rẹ ó lè fèdè abínibí rẹ ó lè fi bọ́mọ yìí sọ̀rọ̀ kó sì gbà omidan la máa gbé wá lórí ètò yìí ẹ̀yin ọlọ́mọkùnrin tẹ́ ẹ bá káàtó tẹ́ ẹ lè sọ èdè abínibí yín kọ́yọ̀ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ẹ má bọ̀ ẹ lọ rèé tẹ̀lé ojú òpó Àgbàwábúra gbẹ̀wò ìṣọ́rí iná àlẹ́ láǹfààní àti ibi ọlọ́mọ pàdé pọ̀ ẹ kú àsìkò yìí o wọ́n mà rí yín náà o ẹ kú ìkàlẹ̀. Hello my people, Nami be Aroyoba. If you never subscribe to my YouTube channel Àgbàwábúra Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you.